Akramakumullahu al-karim. Kọ́lọ̀ ń jẹ́ àrí àwọn afáwa pẹ́. Ìbéèrè kan la fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí. A gbọ́ pé wọ́n ní ẹni tí ó bá ń tú kútúbà àbí ká máa tú kútúbà láti èdè Lárúbáwá sí èdè Yorùbá àbí èdè Haúsá aburú ni. Kódà ó ń tọ̀ wọ́n ní jímọ̀. So a fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí. A'anakumullah. Allahu akbar. Akí Ọlọ́run. Allah. A sì tọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti gẹ́rẹ̀ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Èmi náà ṣalábàápàdé fídíò bàbá wa tí wọ́n sọ̀rọ̀ náà. Ìkánú àwọn olùmọ̀ àgbà tí Ọlọ́run fi wọ́n ṣe fáàrí fún Islam, wọ́n dẹ̀ ń jẹ́ fáàrí fún ìlú Nàìjíríà tàwa yìí, wọ́n tún wá ń jẹ́ fáàrí fún gbogbo tí ń jẹ́ Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Mo rò pé dà pé láti Ògbómọ̀ṣọ́ ni bàbá náà wà. Èmi náà gbọ́ fatuwa wọn lórí pé khutba yaumil jumu'ah, pé gbogbo ẹni tí bá ń ṣe pẹ̀lú èdè Lárúbáwá tẹ́nìkan tó wá láǹfààní àti máa tú sí èdè Yorùbá àbí ń tú sí èdè Haúsá àbí ń tú sí èdè Ìgbò, bàbá wa olùmọ̀ yìí wọ́n sọ fún wa pé wọ́n sọ fún wa pé aburú ni. Kódà wọ́n tún fi rinlẹ̀ pé ó ń tọ̀hún gan kò ní rojímọ̀, yẹn ni pé kò ní ládàá rẹ̀. Àkọ́kọ́ ní ọ̀rọ̀ tí mo fẹ́ kí ó yé ọ̀pọ̀lọpọ̀ ni pé la yujad alimun yattafiqu an-nasu ala fatwa'u aw ala kalamihi la siyama idha kana kalamuhu kharijan mimma yuhayyidu al-kitab aw tuhayyidu as-sunnah. Kò sí èèyàn náà bó ṣe lè wù kó tó tí gbogbo èèyàn ó wà fẹnu kò lórí pé n tó sọ yìí bó ti ló sọhùn. Kò sì sẹ́nìkan náà tí ó sọ̀rọ̀ pàápàá jùlọ tọ́rọ̀ yẹn bá ní ṣe pé ààrí àyá Al-Qur'ani kan láti fi bákọ̀ pọ̀rọ̀ tí wọ́n sọ, ààrí hadith Ànábì kan láti fi bákọ̀. Kódà èyí tí bàbá wa olùmọ̀ yìí kọ́lọ̀ mọ́sà bá wa ṣàlékún dáadáa wọn, èyí tí wọ́n mú wá yẹn kò jọra wọn rárá pẹ̀lú èyí tí pẹ̀lú kásọ pé èèyàn kan tó kútúbà yaumil jumu'ah ń tú sí Yorùbá. Lákọ̀ọ́kọ́ náà, Maulana Al-Sheikh Adam Radiyallahu ta'ala anhu. Al-Ilori Babalágége Radiyallahu ta'ala anhu. ọlọ́mọsá bá wa ṣàlékún àforíjì àti ìyọ́nú fún bàbá náà. Àmín. Lára ìgbìyànjú bàbá àti hatharun fa'alun malmus tí bàbá filẹ̀ tí ó lè parẹ́ mọ́, ìkan náà ni kí á rí ẹnìkan kó máa ṣe kútúbà lédè Lárúbáwá, káwárẹ́ nìkan kó máa tú sí èdè Yorùbá. Kódà àti láwọn tó yá sí pé bẹ́nìkan bá sọ Lárúbáwá, ẹnìkan ó sọ Yorùbá, ẹnìkan ó sọ Haúsá, kódà ẹnìkan ó tutù léèbó. Bàbá ni Ọlọ́run ọba fi ìgbìyànjú yìí, bàbá Ọlọ́run ọba fi sọrí wọn tí kò sì parẹ́ dòní, tó yẹ pé àkàríyà gbogbo tí ń jẹ́ markazi yóò nù pátá uslubu tí Sheikh Adam filẹ̀ yìí ni wọ́n ń lò. Kódà a rí àwọn míì tí wọ́n kì í lò, tí wọ́n yẹ ṣe markazi, táwọn náà sì ń lo uslubu Sheikh Adam fil khitaba aw fi khutbati yawmil jumu'ah. Àmọ́ ibi tí mo fẹ́ kọ́kọ́ yanjú nínú ọ̀rọ̀ dókítọ̀ ìbádá, wọ́n pè ní aburú. Yóò dá kí bàbá wa olùmọ̀ yìí kí wọ́n ṣọ́ra púpọ̀. Tó pè wọ́n ṣàkíyèsí o, olùmọ̀ wa ni wọ́n, àgbà àfáà ni wọ́n, àfáà àgbà ni wọ́n. Àmọ́ ń gbà mí wà tó yẹ sí pé ẹni tí ò tó yẹn lè sọ pé mo rí nǹkan báyìí o, ẹ jẹ́ á wò dáadáa o. Dókítà ní láti ṣọ́ra tẹ́mọ̀lọ́ lè bọ́ sínú àwọn alladhina tantabiqu alayhim alhaya allati wardat fi surati Nahl, tí ń sọ yí pé wala a'udhu billahi minash shaitanir rajim wala taqulu
lima tasifu alsinatukumul kadhiba. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام. dókítà ní láti ké gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fatuwa kan tá à ń gbọ́ lẹ́nu wọn kí àyà yìí kẹ́ mọ́ lọ lè bọ́ sí abẹ́ àwọn tí àyà yìí ó dálé lórí o. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب. mi ní bùkátà lọ síbi kí n ṣètúmọ̀ tó àyà yẹn kí mọ́ wulẹ̀ mọ́túmọ́tú kí gbólóhùn mi mọ́túmọ́ jáde lábẹ́ àyà yẹn. wọ́n èyí sì ṣe ẹni àrífín wọ́n èyí ṣe ẹni àbùkù ẹni àpọ́nlé ni wọ́n ẹni iyì ni wọ́n. àmọ́ èyí tí dókítà sọ pé wọ́n fi ọ̀rọ̀ ẹni tí ń tú kútúbà sí Yorùbá wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ wí ẹni tí ń rojọ́ nínú mọ́ṣáláṣí. hadith di dókítà mú wá wípé ẹni tó bá ń sọ fẹ́nìkan ní mọ́ṣáláṣí pé dákẹ́ tó sọ pé fàkọ́dìlẹ̀ gáùtà táàní Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ pé iza qulta li sahibika anzit wal imamu yakhatub fàkọ́dìlẹ̀ gáùtà. tó bá ń sọ fún ẹni tó jòkó tì nínú mọ́ṣáláṣí lè sọ ibi ka yaani lijalisika fil khutba fil masjid yawmal jum'a. tó bá sọ fẹ́ni tẹ́jọ́ jókòó pé dákẹ́ mọ́ rojọ́ mọ́ faqadil gauta ọ̀rọ̀ tí wọ́n náà sọ ní ọ̀rọ̀ kọ́rọ̀ ni. ó dàbí ọ̀rọ̀ àwọn mẹ́ta kan ni. àwọn agbóhùn sí condition pé ẹnìkan nu yín ò gbọ́dọ̀ sọ̀rọ̀ o. a kì í sọ̀rọ̀ lórí ìrun o bí a bá ń kírun lọ́wọ́ o. ẹnìkan ni wọ́n bá sọ̀rọ̀. ìkejì bá ní wọ́n mọ̀ ní ká mọ́ sọ̀rọ̀. ìkẹta bá ní èmi ò kú sọ̀rọ̀ ń tòmí. ẹ dákun ta ni òsọ̀sọ́kùsọ nu wọn. bàbá wa adoktor fọdílàtú doktor Sharafuddin Raji Gbádébọ̀ kẹ́lìmọ̀ lágùwù ó yé eyín dáadáa kódà ó fẹ́ ìtumọ̀ rẹ̀ fẹ́ yé eyín ju àwa tí a jọmọ lẹ́yìn yìí lọ. ìtumọ̀ rẹ̀ fẹ́ yé yín. ìwà pé ẹni tí ń ṣe tẹ́jámọ̀ èdè lárúbáwá sí Yorùbá nígbà tí wọ́n bá ń ṣe kútúbà ìpè ní lágùwù ìgbé ó ń tọ̀hún síbi pé ọ̀rọ̀ burúkú ni yóò dákẹ́ bá wa tún ọ̀rọ̀ yẹn ṣe. torí pé ẹni tí ń sọ Yorùbá ń tú yìí kò yàtọ̀ sí ẹni tí ń sọ lárúbáwá ń tú. àkọ́kọ́ fi ń kó ìbédè lárúbáwá a rí ẹlòmíì tí ń ṣe kútùbà tó yẹ pé tí ó fi parí kútùbà kò ní fọ lárúbáwá ẹ̀yọ̀ kan yóò kàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ sáńdá ní Yorùbá kódà kò ní mú háyà wá kò ní mú hadith wá. a sì láwọn míì tó yẹ sí pé yóò kàn sọ lárúbáwá ẹ̀ dàálẹ̀ ni wọ́n bìlífù pé kẹsẹ́ kóhun ṣáà ti sọ̀rọ̀ ẹgbọ́ kóhun ṣáà ti kútùbà tó. Mọ̀lánà Sheikh Adam ló wá rò pé ẹjẹ́ á máa fi lárúbáwá tó já sí pé òun náà ni ànẹ́bì fi ọbẹ̀ ni wọ́n ti bí ànẹ́bì ọmọ lárúbáwá là ànẹ́bì ẹjẹ́ á máa fi báwọn èèyàn sọ̀rọ̀ èdè abínibí tiwa náà kẹ́ máa fi tu. àwárí àfáà mi yóò sọ lárúbáwá yóò tún sọ Yorùbá gbogbo eléyìí kò sí aburú kankan bẹ̀. kí ni túmọ̀ lágíwù ṣé ń tẹ́yìn pè ní lágíwù yìí ṣóun ni Al-Qur'ani pè ní lágíwù. tá a bá lọ sínú Suratul Furqan tó ń sọ yìí pé wala yash'aduna az-zura. والذين لا يشهدون الزور walladhina la yash'aduna az-zura. وإذا مروا باللغو مروا كراما. Suratul Furqan al-ayatu ath-thaniyatu wa sab'un. walladhina لا يشهدون الزور. ẹgbẹ́ wọn tí Al-Qur'ani tún lágíwù ní àyè àwọn tó yá sí pé àní bá wọn níbi kí wọ́n máa jẹ́rìí èké àní bá wọn níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ àní bá wọn níbi ọ̀rọ̀ tó yẹ sí pé ọ̀rọ̀ tí ò wúlò tí ò ṣàǹfààní ni. وإذا مروا باللغو. ẹ̀rí ó kọ́kọ́ lo kẹ́límọ̀ zoor ó ṣẹ̀tún wá gbé lágíwù wá ó ṣẹ̀tún wá gbé kíni wá lágíwù wá lágíwù ṣàgbà zoor torí pé alimaasi bí àníwáì lágùn alágíwù alqawlu libatil alágíwù yẹn ni fasadul kalam ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ yẹ̀yẹ́ ọ̀rọ̀ tí ó dá ọ̀rọ̀ tí ò wúlò ní lágíwù mẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ti wá pé kútùbà àjọ Jímọ̀ tí wọ́n tú sí Yorùbá ní lágíwù ó kù díẹ̀ káàtó
lọ́sọ̀ kó wá ìzàmọ́rú billagiwi wà ìzàmọ́rú billagiwi nígbà àwọn tá à ń sọ yìí alladhina la yashhaduna zura wà ìzàmọ́rú billagiwi lọ́bàkàn tí ẹ̀rẹ́ kọjá tí wọ́n kọjá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ àlìfàṣá níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ burúkú níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tó takò tọ́lọ́hun tànẹ́bì mọ́rù kirama. wọ́n kó bẹ̀ kíákíá ní kó bẹ̀ pé àwọn gbọ́dọ̀ bá àwọn èèyàn yìí ní àyí ọ̀rọ̀ yìí wọn gbọ́dọ̀ bá àwọn alápọ̀nlé ń bẹ̀ ìṣẹ́rípò tí àwọn ẹni àpọ́nlé ẹni ọ̀wọ̀ ẹni iyì tí wọ́n mọ́ ń pò níbi nǹkan ni wọ́n ṣẹ́rípò bí nǹkan yẹn ẹ wọ àwọn tí wọ́n gbọ́ kútùbà àjọ jímọ̀ ibi tí wọ́n wá lo hadith yẹn sí tẹ́yìn náà mọ̀ kọ́ níbi tẹ́yìn lò sí yẹn sorry to say nímọ̀ tó rí àwa náà ṣe ń bẹ lọ́wọ́ àlékún mímọ̀ ni àmọ́ ibi tí wọ́n lo hadith yẹn sí fàkọ́tìlà gáútà tẹ́ sọ yẹn ẹ má sọ ẹni tí ń tú kútùbà àjọ jímọ̀ sí Yorùbá ẹ má pọ̀ rẹ̀ ní lágíwù láti wá sọ yí pé aburú ni kódà kò ní júmọ̀ ẹ lẹ́rìí fún kò sí yàtọ̀ láàrin ẹni tí ń ṣe wáàsí tẹ́nìkan tó wọ́n ń jáná sí fún ẹni yẹn ń jáná sí òun ń jáná sùn yẹn ní lárúbáwá òun ń ka lárúbáwá ẹni tí ń ṣe wáàsí ń tú àwọn kan náà wọ́n gbé ihun náà dé ìṣúlùbù kan náà ni kódà kẹ́yìn náà nísìnyí kẹ́ máa wá ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn kẹ́nìkan máa wá ka in tí ń bẹ́nu tíra jáde kó máa ka in tí ń bẹ́nu tíra jáde bóyá wà ní hálkọ̀ ènìyàn wá ń kà ẹ̀yin wá ń tú fáwọn èèyàn ní Yorùbá ẹ̀yin náà wá wò wàhálà tẹ́ fẹ́ kó àwọn èèyàn sí ẹlẹ́ni tó bá wà bẹ̀ tí Yorùbá gbọ́ tó bá parí hútùbà kó máa béèrè lọ́wọ́ ẹni tó wà bẹ̀ pé kí ni wọ́n sọ. wàhálà tún nìyí tó tọ Yorùbá láyà àti bẹ́ẹ̀ nìkan rojọ́ mọ́ nígbà tó ń kírun tiẹ̀ tó jáde ń gbọ́ àbí ẹni tẹ́ ní kó máa bí wọ́n pé kí ni wọ́n sọ yìí tí òun Yorùbá gbọ́ tí wọ́n sọ yìí lárúbáwá ní ẹ̀sìn mọ́lú tá a wà. mọ́ṣáláṣí nǹkan ń bẹ ní ọ̀dọ̀ wa ládùúgbò ọ̀dọ̀ wa ń bẹ 70% àwọn tí wọ́n ń kírun bẹ́ẹ̀ Haúsá ni wọ́n àwọn Haúsá pọ̀ nítòsí yẹn gan ó wá jẹ́ kí ẹni tí ń ṣe kútùbà yẹn kó ní bùkátà lọ síbi pé kẹ́nìkan tún máa tú láhúsá níta ummul fahida dókítà ká tú kútùbà síde Yorùbá kì í ṣàbúrò ìwà sọ yí pé ẹni tọ̀hún kò ní jùmọ̀ ọ̀rọ̀ yẹn tóbi ọ̀rọ̀ yẹn pọ̀ á sì rọ̀ yín àbẹ̀yìn gbogbo àwọn fatuwa tẹ́ mú wáyé ẹ kàn ń jùlẹ̀ ni ẹ rí nǹkan kan tá a lè dìmú tá a fẹ́ fi back it up ẹ wò gba pé owó kò náà kí nìkan kò ṣe ẹ kàn sọ́ọ̀lẹ̀ náà ni ìbá dáa ẹ má bínú sà ẹ wo ọ̀nà tí bàbá wa dáadáa yìí bàbá wa Fadilatu Sheikh Zikirullah Shafi'i ẹ wo ọ̀nà tí bàbá yẹn máa ń gbà ṣe fatuwa wọ́n ṣe fatuwa yẹn wọ́n mú ẹ̀rí wá yóò yá àwọn èèyàn yékéyékéyéké síbẹ̀síbẹ̀ láyé jó tó sọ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí báyìí àmẹ́yìn ó kàn sọ́ọ̀lẹ̀ ní ìpè ní aburú yẹn àti ìsọ yìí pé ó ń tọ̀wọ́ ní júmọ̀ yẹn lẹ́rìí fún sà tá a bá rí ẹ̀rí tó sọ pé ẹni tó bá tú túbà sí Yorùbá tí wọ́n dẹ̀ ń tú tí kò tako tó wà lárúbáwá tí wọ́n fi ìtumọ̀ yẹn ṣe àwọn èèyàn lọ́nà tá a bá rí ẹ̀rí tó sọ fún wa pé kò ní júmọ̀ àgbà náà ni àgbà lọ́wọ́ nítorí pé kí ni kò sẹ́rìí kò sọ̀rọ̀ kọ́lọ̀ mọ́sà bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ Maulana Sheikh Adam kọ́lọ̀ kó wa bá wa túbọ̀ kún bàbá wa Dr. Sharafuddin Gbadebo Raji kọ́lọ̀ túbọ̀ bá wa kún wọn gbogbo wa náà lápapọ̀ kọ́lọ̀ mọ́sà tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó túbọ̀ ṣe àlékún àgbọ́yé Islam fún ẹnì kọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.